Only Jesus TV. Wo mo bẹ̀ ọ́ má bójú mi jẹ́ o Grace má bà ojú mi jẹ́ èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o Agbala Gabriel ló sọ bẹ́ẹ̀ o kí nìdí torí pé Ìlọrin la wà yìí ní Kwara Agbala Gabriel sì ń gbé ní Ìbàdàn ó ní ojú mi ò tẹ́yìn mọ́ o kí ni Agbala Gabriel fẹ́ ṣe fún Grace tó fi ń bẹ̀ ẹ́ pé má bójú mi jẹ́ kí ni Grace ń fẹ́ àwọn òbí ẹ̀ ń kọ́ gbogbo ìbéèrè yìí pátá nínú fídíò yìí lẹ́ ò ti rí ìdáhùn ẹ bá mi ṣe ẹ jẹ́ kó lọ viral gan ó yá lókè lọ. Orí ọ̀fẹ́ ni gbogbo nǹkan láyé ẹni tí Ọlọ́run bá fún ní nǹkan ó fún lórí ọ̀fẹ́ ni wọ́n wá jẹ́ kí n mọ̀ pé ó ní ọmọ kan ní àdúgbò yìí tó jáfáfá gan ọmọ yẹn nìkan lórúkọ ẹ̀ Grace mo tiẹ̀ kọ́ láìkí orúkọ rẹ náà Grace kí náà ń pè ní Grace orí ọ̀fẹ́ dádì àti mọ́mí ẹ̀ wọ́n lọ sóko kí ló ń ṣe ń bí ta ló ń gbé pẹ̀lú ẹ̀mí báyìí. mo gbé pẹ̀lú níbọ̀sì wa kan. ok òun gbé pẹ̀lú níbọ̀ yín kan ta níbọ̀ yín yẹn jẹ́ wọn pé wọ́n so wọ́n jẹ́ kí n mọ̀ pé ó ní ọmọ kan tó ń gbé ní eré ayé pé dádì àti mọ́mí ẹ̀ wọ́n wà ní oko wọ́n lọ ṣiṣẹ́ torí kóun lè kàwé òun ti parí secondary school máa bọ̀ ẹ rà madam yóò dà fún ma bó o lọmọ yìí ti jẹ́ sọ́dọ̀ yín. ó jẹ́ ọmọ labour mi ni. kílẹ̀ pé ọmọ labour mi ni. ọmọ níbọ̀ yín ni. bẹ́ẹ̀ni. ok ẹ mọ dádì àti mọ́mí ẹ̀. ó mọ dáadáa. ibo dádì àti mọ́mí ẹ̀ wà. wọ́n wà lóko wọ́n lọ sábúlé tí wọ́n ti ṣiṣẹ́. ok wọ́n lọ ṣiṣẹ́ oko lábúlé. bẹ́ẹ̀ni sà. ok kí ni iṣẹ́ tó lọ ṣe tìtorí àti ṣe kí náà fi lọ ṣiṣẹ́ yẹn. láti lè fi ran àwọn ọmọ lọ́wọ́ bẹ̀tẹ̀ bó bọ́n ṣe ń ṣe náà àwọn màálù àti kankan kò jẹ́ kán rí nǹkan kan. iṣẹ́ tí dádì àti mọ́mí ẹ̀ lọ ṣe lóko torí kí náà fi lọ ṣiṣẹ́ yẹn. torí school mi sà. ok torí school ẹ ni so báyìí sin o ti wọlé school báyìí. ẹ sà mo ti wọlé but mo drop out. o ti wọlé mo drop out. o drop out ṣé o ti bá wọn ka first semester. no sir mi ti complete first semester. o ti complete first semester. Yes, sir. kí ló dé. owó ni sà. kò sówó èló ló ń san school. Fees is 160,000. náà ní sùúrù kí ló fẹ́ read in school tó fi drop out. nursing sir nursing. nursing. Yes sir. how old are you. I'm 19 sir. 19. Yes, sir. Grace kí ló ń jẹ́ Grace kí ni. Grace Adu. Grace Adun. Adu. Grace ADU. Grace Adu ADU Yes, Adu. sir. Yes, sir. ṣé ó wù ẹ́ kó kàwé bó ṣe wà yìí. Yes sir. So you are 19 years. Yes, sir. So torí àti tó ẹ ní school ní dádì àti mọ́mí ẹ fi ń ṣiṣẹ́ oko. Yes, sir. So that wọ́n á lè rìn in school. ṣé wọn wàá rówó sẹ́ǹdì sí ọ ni. No sir. wọn ò rówó sẹ́ǹdì sí ẹ. Yes sir. Ẹ̀kọ̀ọ̀kan. Ẹ̀kọ̀ọ̀kan. Bí a 2,000 bí owó ń jẹ. 2,000 1,000 ṣé 2,000 ló fi sanwó school ni. ṣé ìgbà tó ń bọ̀ school ṣé wọn àgbà tó fẹ́ wọ school wọn rówó kan fún ẹ. Wọ́n gbìyànjú díẹ̀ bọ̀. sọ̀rọ̀ òkè àǹtí. Wọ́n gbìyànjú díẹ̀ bọ̀ kò agbára wọn ó padà. ok wọ́n gbìyànjú àwọn Boko díẹ̀. Haram ò jẹ́ kán ríṣẹ́ yẹn kó jọ. Ok. wọ́n ṣe ń ṣe ni wọ́n ń lé wọn nínú oko. Ok, wọ́n ń lé wọn nínú oko. àwọn Boko Haram ò jẹ́ kán rí nǹkan kan kó jọ ní sáìdì. bó ló ń ṣe wá dọ́dọ̀ ti yín bó ló ti bẹ́ẹ̀ níbọ̀ ní bó ló dọ́dọ̀ ìgbà ti tí ó yín. di pé ó kàn rìn kìkiri tí mi Ó rìn káàkiri. mo ṣe ní kó mọ̀ bọ̀ kó wá ẹ fara. wá mú wa sọ̀rọ̀ ṣé ẹ̀yin lẹ wá ń gbọ́ jíjẹ ẹ̀ tẹ́ ń gbọ́ mímu ẹ̀. kódà mo ṣáà dá papọ̀ mọ́ ọmọ tọ́ pé ẹni bí bó bá ṣe gàrí náà làwọn kájọ máa mú. kí ló lẹ. mo ní bó ṣe gàrí náà ni mò ń mú kájọ máa mú mo dá papọ̀ mọ́ ọmọ tọ́. yóò dà fún yín ẹ ṣé màmá Ẹ ṣé, ẹ ṣé màmá a dúpẹ́ gan Yes, sir. ẹ ṣé gan intan sọrí o wọn mọ̀rí ó kàdé para àdúgbò wọn dẹ̀ mú sọ́dọ̀ so ṣé ẹ̀yin lẹ ń sanwó sukùl ẹ̀ báyìí. rárá o èmi gan ò lágbára àti sanwó skul ẹ̀. Ẹ lág- àmì ní agbára ẹ̀ torí opó náà lèmi náà. ó pọ́ lẹ́yìn náà. bẹ́ẹ̀ ni sà. ọkọ yín ti kú. ọkọ mi ti kú látọdún wo. láti bí ọdún 6. so ẹ̀yin nìkan lẹ ń dá ní àjọ ayé gbé ẹ̀yin ní òra ànúgbà Àmín, sir. bẹ́ẹ̀ mo fẹ́ kọ́ fèsì ọmọ yìí ná mọ́mí ẹ̀ jókòó báyìí now ọmọ yìí kò lọ school ó ti wọlé ó wá drop out kí ló fẹ́ read in school. Nursing sir. nursing ló fẹ́ read. Yes, sir. ṣé tó o bá rí àánú ṣé wàá lọ school. Bẹ́ẹ̀ni sir. àǹtí ń parọ́ ni o. Máa ń lọ sir. ẹ́ Máa ń lọ sir. tó bá rí àánú ó lọ school dìde mọ́ dìde tó o bá rí àánú ṣó lọ school. Bẹ́ẹ̀ni sir. are you sure. Yes, sir. ọmọ tí mo tiẹ̀ ń wò yìí she will be a good girl ẹ wojú ẹ̀ yóò jẹ́ ọmọ dáadáa yóò jẹ́ ọmọ tó jẹ́ pé tó bá kàwé irú àwọn ọmọ bẹ́ẹ̀ ni wọ́n máa ń padà ń travel out. ẹ wo ẹ̀yin tẹ́ ẹ̀ràn ọmọ yìí lọ́wọ́ mò ń kí yín kú oríire lẹ̀ because gbogbo bí àwọn ọmọ yín bá dé láyé wọ́n á rí àánú gbà. this daughter of ours is helpless. ọmọ mélòó ni mọ́mí yín àti dáàdi yín bí. 7 sir. 7 ni wọ́n bí. Yes, sir. ìwọ ní ẹlẹ́ẹ̀kẹlò. Èmi ni last born mọ́ mi. ìwọ ní last born Mọ́mì. tí mọ́mí ẹ Yes, sir. ìyẹn dájú pé àbí kẹ́yìn tó rà àánú gbà ó rí àánú gbà o Àmín Jésù. ṣọgbọ́n mi Yes, sir. o máa rí àánú gbà o fẹ́ lọ school Yes, sir. o fẹ́ read nursing Yes, sir. èló ni wọ́n ń san lówó school tó rí san 160 ní fees sir. 160 ní school fee yín Yes, sir. èló gangan náà ni kò mú wa pé láti kọ́kọ́ wọlé It was up to 600,000 then. ṣó lè ṣí fún mi owó kíni Uniform, School fee. Àtàwọn ó pọ̀ gan ni. ò ti ṣàlàyé bíi mẹ́ta hostel fee hostel fee Yes sir. School fees. School fee. Àwọn medical equipment. medical equipment Yes, ok sir. torí pé nursing ló fẹ́ rí ìdì ṣó dẹ̀ ti praise sí àti pé nursing ni wọ́n mọ tí mò ń wò yìí ẹ bá mi share ẹ̀ abiyamọ tó máa rí àánú gbà
abiyamọ tí Ọlọ́run máa ṣàánú fún, abiyamọ tí ó rí ògolo. Grace rèé ó gbọ́dọ̀ kàwé. Grace mo gbé wá fún yín lónìí Friday torí pé grace Ọlọ́run yóò bá yín gbé. I bring you grace today because the grace of God shall abide with you. Ó fẹ́ padà sí baba kí ló kórúkọ sí yẹn? Babalola Health Technology. Ìwé ló fẹ́ padà sí. Ọdún mélòó ló fi kàwé mẹ́? How many years? 3 years, sir. 3 years. Ṣé 3 years ni? Yes, sir. Ṣé 3 years ni wọ́n fi ń ka kíní? Ṣé lẹ́yìn ṣé yóò wá sáàbù àbí? Ẹ dákun, ẹ̀yin wo lẹ́ẹ̀ bá ń gbé ọwọ́ ọmọ ìsókè kó lọ kàwé? Ẹ̀yin wo lẹ́ẹ̀ fẹ́? Náà ìwọ gẹ́gẹ́ bó ṣe wà ń bì, kí ló fi ń pawọ́dà? Kí ló fi ń pawọ́dà lẹ́ẹ̀kọ̀ọ̀kan? Pure water, bí kọ̀ọ̀kan. Ló fi ń pawọ́dà ń bí báyìí? Yes, sir. Wàá rógolo. Ẹ bá mi dìde sí ọmọ yìí. Grace lorúkọ ẹ̀. Grace Adu àbí Adu? Adu Grace. Adu Grace. Ṣé èé ṣe Yorùbá? Yes, sir. Ó ń ṣe Yorùbá? Yes, sir. Ọmọ olúwo ni ẹ? Benue State. Benue State. Yes, sir. She looks like a Yorùbá. Yín ò tiẹ̀ máa tà. Ìdí tí mo fi gbé wá ni pé orí ọ̀fẹ́ Ọlọ́run yóò bẹ́ mi àti ẹ̀ náà gbé. Ẹ gbọ́ orúkọ ẹ̀. Grace, I want you to go back to school. Will you go back? Yes, sir. Ẹlẹ́dàá rí mi tí n bá ní n tí mo lè gbé fún ẹ kó máa lọ school máa gbé fún ẹ. Bẹ́ẹ̀ mi Jésù mo bá dúró. Àwọn èèyàn mi kan wà online. Wọ́n lè rán ọ lọ school. In fact, àárọ̀ Monday ló máa lọ san owó tó fẹ́ san. Wà á dẹ́gbẹ̀rẹ́ sùn padà. Ṣé o fẹ́ da lánìí kiri mọ́? Yes, sir. Oh, sure. Yes, sir. Do you want to go to school? Yes, sir. Oh, yeah, tell my people, tell them you want to go to school. I want to go to school. I want to go to school. Ìgbà tó parí ìwà ẹ̀kẹ́ rẹ̀ kí ló mú jáde? Ṣé o mú kí làwọn distinction tó mú jáde? Neco ni mo ṣe. NECO kí ni ṣé kí ló máa mú ní NECO? Yeah, credit. Credit mélòó ló ní mọ́ parọ́ o? Ojú 6 lọ. Ojú 6 lọ, 6, 7. Yes, sir. O sure? Yes, sir. Àbọ̀ oníwèé yẹn ń bì. It's not really here. Kò sí bí báyìí. Yes, sir. So ẹ̀yin ò tẹ̀ ti rí pé ẹni tí yóò kàwé ni ẹ bá wojú ẹ̀ dáadáa. Tẹ́yìn bá wojú èèyàn ẹ mọ̀ pé no eléyìí ó ní kan ṣe eléyìí kò ní kan ṣe. Èmi máa ń tẹ̀ ọ́ látọjú máa tó wọ́n ní eléyìí kò ní kan ṣe. Eléyìí tẹ̀mí ń wò yìí ó ní kan ṣe ó ní ìwé ká ẹ ti rí wàdí ẹ̀rọ àánú gbà. Ṣé o ní àkáǹtì tó lè lò? Yes, sir. O lákàntì tó lè lò? Yes, sir. Mo fẹ́ káwọn èèyàn ṣàánú ẹ̀. Tán bá ṣàánú ẹ̀ ṣó lọ school. So wàá ràánú tí mò ń sọ kì í ṣe eléyìí tó máa tán báyìí. Wọ́n á máa ṣe fún ẹ lọ ní. Wọ́n á máa pè é, wọ́n á máa bí ẹlẹ́rìí pé báwo ni o ṣó ń lọ school ó ní wo mo dọ̀bálẹ̀ fún ọ mo bì ọ́ tán bá ti ṣàánú ẹ̀ lọ school o. Wọ́n jẹ́ kí ẹnìkan sọ fún mi pé ọmọ kan wà níbi tó fẹ́ kàwé tí ò ríwèé kà tó wù láti kàwé. Wọ́n ló ti wọlé kó wá drop out pé dáàdì àti mọ́mí yẹn wà lóko. Wọ́n sọ fún mi ní o ò ní dààmú. Àǹtí mi tó bá ti fún ẹ lówó kàwé o. Ìlọrin la wà yìí o mo mi ń padà lọ Ìbàdàn ojú mi ò tẹ ẹ̀yin mọ́ o ọmọ mi jẹ́ẹ́jẹ́ kàwé o wọ́n ṣàánú ẹ̀ ní ìsìn kó o kàwé o ẹ bá ń ṣíà ẹ wá bá ń ṣàánú ẹ̀ dídé àdìkẹ́ ọkọ̀ mo lókun ẹ̀sìn ọmọ bá di ẹ bá kú wọn lọ ta mọ́ kí náà ṣe màálù lápá ọmọ gidigbo sílẹ̀kùn ẹ ń bá ní àmà ní ó wọlé ilẹ̀kùn tí ò bá ti da kọ́kọ́rọ́ ẹ já ń pa tí ẹ bá ń ṣàánú ọmọ yẹn dákun ẹ jókòó má bọ̀ ẹ bá mi ṣàánú ẹ ó yá pé àkáǹtì àǹtí mi 81. kí ló pé 81. 81 36. 36 83. 83 02. 02 16. 16 wàá pè lẹ́ẹ̀kan sí ṣé ó pè ló mọ̀ pé o Yes, sir. ó pè Yes, sir. ṣé yóò lè gbàánú ṣé yóò lè gbowó sọ́wọ́ Yes, sir. oṣùọ Bẹ́ẹ̀ni, sir. oṣùọ Yes, sir. bí o tiẹ̀ gbà wọ́n bọ̀ upgrade ẹ̀ nọ́mbà rẹ̀ náà ti débi nọ́mbà tó fi ń pè náà nìyẹn Yes, sir. tó àkáǹtì yẹn pè 81. 81 36. 36 83. 83 02. 02 16. 16 ó pè Yes, sir. kí lórúkọ tó máa gbé wá My third name, Veronica Adu. your third name èmi ò mọ third Adu name rẹ Grace. Adu Grace. Adu Grace. Veronica. Veronica Yes, sir. Adu Grace Veronica. Veronica wants to go to school fanfani ẹ̀yin tí ẹ gbọ́ ẹ̀yin tí mo sọ látàrọ so her dad and her mom they are at village they are doing oko they are doing farming they are doing farming they are doing oko but they were unable to send her to school because during their farming Boko Haram people they are purchasing them away ṣé mo ti gbà they are pursuing them away they are pursuing they are sending them away ẹ̀yin lẹ́mọ̀ yòókù àlọ́ mọ́sá fẹ́ lọ school ọmọ táwa dérú nǹkan báyìí èyàn ọmọ sábà lórí ó fẹ́ lọ school ẹ bá ràn lọ́wọ́ Adu Grace Veronica ó yá tún nọ́mbà rẹ pé account number rẹ tún pé 81. 81 36. 36 83. 83 02. 02 16. 16 ó pè Yes, sir. Adu Veronica Yes, sir. Grace Yes, sir. how will you tell my people that you want to go to school how do you want to tell them wọ́n wú ẹ̀ bó o lo ṣe fẹ́ sọ fún ọ kò fẹ́ kàwé. I want to go to school. I want to go back to school. Please help me. I want to go back to school. Please help me. Please, I want to go back to school. Please help me. mo gbọ́ ẹ máa sọ̀rọ̀ èmi ló ń wò ni máa sọ̀rọ̀. I want to go back to school. This want to go back to I want school. to go back Ẹni pé ní tijú ẹ̀wọ̀n nǹkan. I want to go back to school. I want to go back to school. Ẹ̀rí ẹ bá ràn lọ ẹ bá ràn lọ. Eléyìí ó kàwé eléyìí dídé eléyìí ó mọ̀ tí ń ṣe eléyìí ó mọ̀ tí ń ṣe ẹ bá dìde sí ẹ bá dìde sí
ẹ bá ń dé sí ẹjọ ẹ bá ń dé sí yóò dá fún yín o ẹ rí àánú gbà. God bless you, God bless you, God bless you. Ẹ ṣé, God bless you. a dúpẹ́ lọ́wọ́ gbogbo àtàdìjọ wo fọ́nrán yìí o Àgbàlá Gabriel ti ké gbàjarè ẹ jọ̀ọ́ o ẹ bá wa ran Grace lọ́wọ́ nípa ṣíṣíà fídíò yìí nígbà tá a bá ṣíà yìí dáadáa aláàánú Grace ó máa rí i ṣe rí gbogbo àwọn tí Àgbàlá Gabriel ń gbé wá yìí ṣe rí oníkálùkù ló ní aláàánú àtolóore tiwọn nítorí náà ẹ bá mi ṣíà fídíò yẹn jọ̀wọ́ kí aláàánú Grace náà kó lè rí báwa náà dẹ̀ ṣe ń ṣí ẹ̀ aláàánú àtolóore tiwa náà lórúkọ Jésù ó máa rí wa a máa bá a pàdé Ọlọ́run máa connect wa papọ̀ ẹ ṣeun ẹ bá wa láìkì fídíò yìí kẹ́ kọ́mẹ́ǹtì bákan náà kẹ́ bá wa share láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.